Mama wa. Mama. Iyawo bàbá rẹ̀. Ẹjọ́ ṣẹlẹ̀ rájò kò tí wà lẹ́gbẹ̀ẹ́ bí. Ó yá níbo ni ìyàwó bọ̀dá wà? Ẹ máa bọ̀, ẹ wọlé. That's great. Ẹjọ́ kò yọ àjọ sínú ìfẹ́ ni. Ẹ̀yin ọmọ Olúwa, kọ́, ẹ̀yin ọmọ Olúwa. Abawo, oya, papa dem awo. Ẹ jókòó sá. Oya, ẹ jẹ́ mọ́ mi wọlé. Bàbá ẹ wá jókòó sá. Ẹ jókòó sí bàbá níbí. Mọ́mí dà, ìyàwó yín dà, àwọn ọmọ Olúwa dà. Oya. How are you? God bless you. Ẹ̀yin ọmọ Olúwa, ẹ jẹ́ èèyàn. Ẹ jẹ́ èèyàn. Ẹ bá ń ká hallelujah. Hallelujah. Àwọn ẹ̀ díẹ̀ wọlé bíi mẹ́ta mẹ́rin. Ẹ bá ń kí hallelujah. Bàbá rẹ̀. Ìyàwó bàbá rẹ̀. First wife. Ó fọ́nú ẹ̀bí. First wife bàbá rẹ̀. First son. No. Fourth child. Fourth child. Yes. And the first one is Bola. The second one is Olumide. The third one, we were twins. We are a set of twins. Taiwo and Kendi. I'm Kendi. Taina. She lives in Lagos. Okay. And firstborn Baba? Bola. Then the second born Olumide. And the third one, we were a set of twins. And we are still Taiwo and Kendi. I'm Kendi. I'm the fourth born. Oh. Actually, and this is my wife. This is your wife? This is my wife. Mommy ni ìyàwó tí ní ìyàwó bàbá màámi. Ẹ pè fún wọn. Ẹgbà yín máa dalẹ̀. Màmá kò séwu. Àwọn ọmọ bọ̀dá ni. Actually, my first born is married. That's my second born. Jésù. Second born yín ni. Third. Àwọn ọmọ bàbá ni. My wife gave back to a set of twins, but we lost Kendi. That's Taiwo. Taiwo ni. Taiwo. And that is Ajolayo. Mo ń bọ̀ náà, ẹ jókòó. Emmanuel and Michael. Ẹ jókòó sá, ẹ jókòó báyìí. Ẹ yọ mọ́lú báyìí. Okay, ẹ jókòó. Now, a lè ronú síbì kan náà. Ẹ jọ bàbá o, ẹ jọ. Yes ma. Ẹ má sọ pé mo. Yes ma. Ẹyin lè kọ́kọ́ o. Ẹni tí kẹ̀lé village náà wà o. Okay, kì í ṣẹ́yìn nìkan ìyàwó wọn. Yes. Ẹni tó bí méjì, ẹni tó bẹ́yọ̀ kan. Yes ma, mo ń bọ̀ wá. Ẹ ṣé màmá, ẹ pè fún wa màmá. Now, we look at things from different angles. A máa ń wo ọ̀rọ̀ láti ọ̀nà tó pọ̀. Ṣé mo, we are in the world and everybody is free to say this, glory to God. Gbogbo ẹ̀ náà fún ọgbọ́n náà ni. Ẹ gbọ́gbọ́ ilé. Ẹ má expect kí gbogbo ayé máa sọ̀rọ̀ yín dáadáa. Ẹ má expect kí gbogbo ayé yìí kán máa sọ̀rọ̀ yín dáadáa. Luke 6:37. Is this 37 or what? Luke 6:37. I've forgotten 37 ni. I'm 27. Bíbélì sọ kí ni kan bẹ́ẹ̀. Bíbélì ní ègbé ni fún yín nígbà tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ yín ní rere. Ègbé ni fún yín. Ẹ check in John chapter 7:12. John 7:12. Yes. Ẹni kí n check ibo. Ẹ check ẹ̀ kan. Kí n check John 7:12. Yes. Èmi ń sọ tèmi lọ́wọ́ bàbá ní check nǹkan. Jẹ́ check ẹ̀. Èyí tí mo kà yìí, verse 26 ní Luke 6:26 ni. No. So bàbá ní check John 7:12. John 7:12. Ẹ bá check ẹ̀. They check it, man. Kí ìpò pípọ̀ sí wà láàárín àwọn ìjọ ènìyàn nítorí àwọn kan wípé ènìyàn rere ní í ṣe, àwọn mìíràn wípé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ó ń tẹ ènìyàn jẹ ni. Bọ́dà, ibi tí mò ń lọ. Ṣé Jésù tà mí jẹ? Jésù tẹ Jésù.
Now, Mubo. Ẹ má expect kí gbogbo ayé ó máa sọ pé bàbá rere, bàbá kẹ̀. Èmi ti kú stage tí màmá wo kọ́mẹ́ǹtì èèyàn máa fi ṣe for rí. Everybody is free to say whatsoever they love to say. Bẹ́ẹ̀ gbọ́ ilé yìí. Ká ní bàbá òde Àgbàlá Gabriel. Ká ní bàbá yẹn òde bí. Ká ní bàbá yẹn òwò ṣọ́ọ̀ṣì. Ká náà ṣe interview. Ká ní wọn gbé bàbá sórí ayéfẹ́. Bàbá yìí wọ́n lè lo ayé wọn bẹ́ẹ̀ tí wọ́n fi kú. Anybody then? Àbí ẹ jẹ́ ń bèrè ọdún wọn lẹ ti rí wọn. Ó tọdún mélòó? 24 years. Thank you very much. 24 lè ti wọn last. Nígbà tó launch ìwé kan báyìí. 24 years. 24 years. Mama, ọdún wọn lẹ ti rí bàbá last. Mọ́kànlá tí rẹ̀ mọ́. Now, ẹ wá jẹ́ ibi ilé rẹ̀. Ká ní wọn wá sábàlá Gabriel. Ká ń lọ́lọ́run fún platform tó ṣe. Ká ní kò sí interview. Ká náà kàn wá ẹ̀kan ní ẹ̀rá sàkílẹ̀ fẹ́ ẹ máa lọ. Ẹ máa lọ àfẹ́ ẹbí irú bàbá wo lélẹ̀ ẹ máa lọ. Bàbá wá sí church. Wọ́n wá pray fún wọn nínú ọ̀rọ̀ wọn. We never concluded anything. It was all an interview. Wọ́n conclude pé èmi kan sì ń gbọ́ àṣọ pé 48 years wọlé lọ Canada. Nígbà wọn láwọn lo 48 years mo ní bo 48 years kí ni. Inú interview yẹn nílànà àbíjẹta a sì ń béèrè pé ẹ̀yin 48 years láyéláyé. Wọ́n ń gba ọ̀rọ̀ lẹ́nu ibẹ̀ ṣe rí àìlè ronú lọ sọ́nà kan náà. Wo nítorí ọba máa kọ́ fúnra ẹ ló kọ́ fúnra ẹ náà ló dá nǹkan ẹ̀ka. You're free to type whatever you want to type. Bẹ̀tí táwa ń ṣe ó ń tọ̀ wá lẹ́yìn. Mo sọ fún ìjẹta mo ní mi ìgbé bàbá wa kan lè fún wọn ní nǹkan kan o. Níbẹ̀rẹ̀ láìpẹ́ mò ń sọ mo ní àgbé bàbá wa fún ẹ̀bù owó o. And he come connected to his family. Bàbá arúgbó yìí. Bàbá tó tí wọ́n ti wá ètò wọn and glory be to God. Ẹ̀wọ̀n tí interview yẹn wo tó mú wá. Ẹ̀wọ̀ ọmọ wọn. Ẹ̀wọ̀ màmá tí wọ́n jẹ̀yà. Look at this wonderful mama. Mama ẹ̀ka hallelujah. Hallelujah. Ẹ̀wọ̀ wonderful mama yìí. Ẹ̀wọ̀ ya alálùbáríkà yìí. Ẹ̀wọ̀ àwọn ọmọ. Ẹ̀wọ̀ wọn. Ẹ jẹ́ bí lèrè àwọn ọmọ yìí wọn bá má rí bàbá yìí tí wọ́n fi jáde láyé. Àwọn ọmọ yìí ọba má rí wọn. Ẹ̀wọ̀ àwọn ọmọ wọn. Ẹ̀wọ̀ àwọn ọmọ. Look at them. Ẹ̀wọ̀ wọn twins. Ẹ̀wọ̀ baby. Don't cry sir. When I got to the church, I went. You saw me then. I went. It's the first time they will see their grandfather. Ẹ ti ẹ̀jẹ̀ akọ pàǹtí bàbá mi ìmọ̀ tán ṣe ìmọ̀ wọn. Ẹ ti ń tógbó tán bá ṣe láyé. Ẹ ti ẹ̀bọ̀ gbé ìṣẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan náà. Ta ni ò jẹ́ ẹlẹ́ṣẹ̀? Ta ló mọ́ nínú ẹ̀yin tẹ́ ń wò yìí? Ta ló pé nínú ẹ̀yin tẹ́ ń wò yìí? Ta ló mọ́ nínú yín kó nawọ́ sókè? Ta ló wà ní àìṣẹ̀ nínú yín? Ta ló wà láìsí ẹ̀gbin nínú ẹ̀yin tẹ́ ń wò yìí? Ta ni ayé rẹ̀ mọ́ jùlọ? Ìwọ tó dé pé ẹlẹ́ṣẹ̀ ìkọ̀kọ̀ ni ọ́. Ìwọ mọ́kò ò ń lẹ̀ mọ́ mọ́làkejì. Ìwọ gan tó yẹ kán lọ bẹ́rí ẹ̀ sóògùn. Níwọ̀n tó yẹ pé yín tó o sí ò ṣeé gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ sọ tó pọ̀ nípa bàbá. Tẹ́ bá ń wo interview. Bíbélì gan sọ pé ní ká yára láti gbọ́. Ká lọ́ra láti comment. Àwọn èèyàn kan wà ní ayé báyìí. Ó tó bẹ̀rẹ̀ comment ti lọ. Kí ló ti ẹ̀kan mi? Nígbà tí wọ́n bí yẹ ẹ̀dá kó mọ̀ bọ̀ ṣọ́ọ̀ṣì. Àbí? Nígbà tó forí gbálẹ̀. Ní tó lè ṣe bàbá rí ẹni pé máa bọ̀ ń bí. Máa bọ̀ wájú prayer ti ń bí. Ó ní débi tí wọ́n ti gbé ọlọ́dẹ alágbọ̀n. Àwọn sẹ́tà àwọn tó wà nínú ayé ń sìn. Bọ̀dá ìsọ̀kẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ní àwọn tí orí wọn. Bàbá Lámìlẹ̀ sọ. Bàbá Lámìlẹ̀. Ó ní àwọn tí orí wọn ò pé. Ó ní wọ́n ti pọ̀jù àwọn tó rí wọn pé lọ. Wọ́n interview èèyàn. Ìwọ ń sọ̀sọ́kùsọ lẹ́nu. Ṣé gbogbo èèyàn náà ń gbowó fún ni? Gbogbo èèyàn kọ́ lè máa gbowó fún. Wọ́n yàn gbowó fún wọn. Wọ́n yàn gbowó fún bàbá. Àní inú mi ti ẹ̀dùn pé he is now connected. He is now reconnected with his family. Bàbá ẹ wo ìyàwó yín. Bàbá kí ló dé? Ẹ wo àwọn fámìlì ńlá látẹ̀ ní.
ẹ wò wọ́n, wọ́n ní professor ní bàbá yìí. And Àwọn náà, he's not a professor. It's a nickname, but It's a nickname. I teach the English language. I'm known at so many centers, Apex classes, and so many centers like that, and all that. Link up so many. So I teach the English language. People have given me the nickname. I corrected the professor. I was interviewed on it's on the internet as well. If you type the Punch newspaper, how a critic landed in police cell, it will bring the interview the Punch conducted in 2014 when I corrected the professor and I was arrested. I was detained for 2 days at LLA police headquarters. So when I left the place, I was interviewed by the Punch. So I teach the English language. I'm known in Ibadan. Some people call me Professor Kasabubu. That's my nickname. Professor Kasabubu. They call me Professor Kasabubu, so that's it. I have not become actually a professor, but I'm a grammarian. I teach the English language everywhere, and I'm a freelance teacher. All these tutorial centers, they know me. So that's it. It's not actually... Kí lẹ lè sọ fún àpá bàbá kí ló ṣẹlẹ̀? Torí àwọn èèyàn fẹ́ gbọ́ òtítọ́, àwọn ò mọ nǹkan kan. Bàbá kan wá sí bíbí. Ṣé mo am pray lọ́wọ́ ń rọ̀lẹ́? Bàbá wọn dẹ̀ ti sọ lọ́sàn tí mo gbọ́ ní 48 years. Ṣé mo inú prayer? Bàbá ẹlẹ́lẹ́ 48 years. Ibi tí emotional thing wá wà wọ́n láwọn ò tí ì jẹun. Ṣé mo fún ọ lówó làwọn ẹ̀sùn? Mo rò pé yẹn lọ gan-an. Àwọn yẹn ló kàn. Adájí àwọn máa fẹ́ láti ẹ̀kọ́ máa yí ibà àwọn fẹ́ gbọ́. Ebi ò mí ìmọ̀ wọn kàn wá ṣọ́ọ̀ṣì ni. Ebi ò gbà mí ìgbàrúgbó ọkùnrin rí tó ti ètò báyìí. Adé ṣe láìpẹ́ ìjẹta. Àdẹ̀pẹ̀sí ní bèrè lọ́wọ́ wọn. Kọ́mẹ́ǹtì pọ̀ ẹlòmíì tẹ sẹ́ndì mí sí mi dájú ẹ̀gbọ́n tẹ́lẹ̀ sọ. Wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ ní kinní kan rí Iléṣà, Òṣogbo, kinní kan. Wọ́n ṣàṣọ gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé wọ́n ti tì wọ́n mọ́ lérí, wọ́n ti tì wọ́n mọ́sẹ̀ rí. Ẹ sọ bẹ́ẹ̀ lánàá. Wọ́n sì wọ́n bí lọ́ mọ́sẹ̀ rí. Ẹ jẹ́ ká mọ àwọn èèyàn wà lọ́nà ẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ wá. Bíbélì ní ká má ṣe dánilẹ́jọ́. Ká má bàa dá wọn lẹ́jọ́. Ṣé mo pé ìgbà tí mo post lánàá, mo ní kọ́ mọ́ yẹn kọ́ mo ní maybe old age is affecting me. Senility. There is what we call senility. Okay. I think becoming senile, when somebody reaches a certain age, that person tends to forget so many things. Okay. Perhaps it is his problem is I'm not sure, but I think perhaps his problem is senility, becoming senile. So that's why perhaps he said that he did not have any wife because he has so many children and grandchildren. So others have been informed. One is in Mali. My twin sister lives in Lagos. She has houses there. She's okay. She sent me here. She has been calling me. And she has wonderful families at Elisha. She was born in he was born in 1944. My mom was born in 1945. So he will be 81 years old this year. My mom will be 80. So he has worked in so many places. He was a special assistant to this